gbogbo ara ni mo fi kí yín o ẹ kú lé ní ìkànnì Jugba Master Channels Ṣeun Agboola lórúkọ mi mẹ́wàá kú ń ṣẹlẹ̀ kò sí tí a fẹ́ ṣe sí i kọ́lọ́n kó ṣàánú wa ni kó bá wa yanjú ẹ̀ kó bá wọn yanjú ẹ̀ ṣe mọ̀ pé a ti wọ̀ ọ́ tá a bá dẹ̀ ń sọ pé a ti wọ̀ ọ́ ìta wọ̀ yìí Ọlọ́run nìkan ló lè kó wa yọ o káwa náà ká sì kóra wa yọ mẹ́wàá tún ti ṣẹlẹ̀ ṣe gbọ́ pé nínú ìròyìn oníyàjóyàjó tó jáde Minister of Defence retire General Christopher Musa wọ́n ti ṣe ìkìlọ̀ alágbára fún Shehu Gumi wọ́n ti ṣe ìkìlọ̀ alágbára fún Shehu Gumi pé Shehu Gumi o lọ ṣọ́ ara rẹ o gbogbo èèyàn tó bá ti lọ́wọ́ sí à ń gbè lẹ́yìn àwọn agbésùnmọ̀mí afẹ̀míṣòfò agbésùnmọ̀mí làwọn náà wọ́n bínú wọn faraya wọ́n ní gidi ni tí ì ṣe kékeré o ṣùgbọ́n ìbéèrè tiwa rèé pẹ̀lú gbogbo wọ́nì tí àwọn Minister of Defence tó ti wà àti Chief of Defence àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ti kìlọ̀ fún Gumi ẹjọ́ èwo ni Gumi gbọ́ ẹjọ́ ṣé wọ́nì ló kàn ṣé kìí ṣe force ló kàn láti rẹ́yìn àwọn afẹ̀míṣòfò lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n Nàìjíríà la mọ̀ pé a sì nígbàgbọ́ pé inú wọ́n Nàìjíríà la wà ṣùgbọ́n Gumi òye jáde máa sọ̀rọ̀ tó lè dá ogun sílẹ̀ látàrí ẹ̀sìn àti ẹ̀yà mo yìí máa sọ ó máa dà nípa àǹtẹnumọ́ ni ṣé wọ́n kílẹ̀ rí sí wọ́n ní tí Minister of Defence Christopher Musa retired tó fún Gumi nírú àsìkò yìí tí ìfẹ̀míṣòfò sì ń lérí ara wọn tí kò dínkù tí Gumi dẹ̀ ń sọ wípé kán máa negotiate pẹ̀lú wọn ni Maiduguri la gbọ́ pé Minister of Defence ti sọ ọ̀rọ̀ yìí allegedly tí kì í bá ṣe wípé a ṣe àṣìṣe ṣé àsìkò rèé láti fún Gumi ní warning ẹ jọ̀ọ́ irú warning yìí iṣẹ́ wo ló fẹ́ ṣe ṣé Minister of Defence ló fún Gumi ní warning àbí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà gbogbo wa la nígbàgbọ́ pé nǹkan tí Minister of Defence bá ṣe ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ló ṣe ṣebí force ló yẹ ká lò lásìkò yìí láti fi ṣẹ́gun torí negotiation tí Gumi ń sọ̀rọ̀ lé lórí wọ́n ti ṣe òfò ìjọ́ kejì ọjà ni kò dínkù ó ń tẹ̀síwájú ni ẹ wá wò láyé Jonathan wàhálà táwọn aráabí yìí fà lórí ìjọba Jonathan títí tí wọ́n fi lé lọ wọ́n dá ọ̀rọ̀ kí ètò ààbò ó mọ̀ fẹsẹ̀ múlẹ̀ wọ́n dá sílẹ̀ nígbà yẹn lọ́hùn bẹ̀rẹ̀ látòrí àwọn ṣíbọ̀gẹ̀ wọ́n padà lé lọ ni. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu ó kan sáàyín nígbà ayé Buhari insecurity pọ̀ o wọ́n jáde o wọ́n sọ̀rọ̀ o kí wàá lóde tọ́jẹ́ ìjọba yín ló ń fún Gumi ní warning torí Minister of Defence yín ló fún Gumi ní warning ẹjọ́ irú warning wo ni ṣé kò fẹ́ jọ bẹ́ẹ̀ ni pé wọ́n ń bẹ Gumi ṣé ibi tí wọ́n bá ti wá ń bẹ Gumi tàbí tí wọ́n bá ti ń fún ní warning allegedly ṣé Gumi lè jáwọ́ ni àwọn tí ò ṣe tó Gumi èyí tó wà lẹ́wọ̀n wà lẹ́wọ̀n èyí tó wà lẹ́zàì wà lẹ́zàì tó wà níta tí ò lè wọlé ṣé wọ́n Nàìjíríà náà ṣì ní wá mi ò kàn sọ mi ò rò sọ ìròyìn gbé aráàsì gbé pé aráàsì gbé wọ́n ní ẹ má bínú mo fẹ́ kẹ́ ẹ wò ó ni bó tiẹ̀ jẹ́ bẹ̀rẹ̀. Nigeria's Minister of Defense, General Christopher Musa, retired this week, warned Islamic cleric Sheikh Ahmed Gumi and other officials perceived as sympathetic to terrorists and bandits, cautioning them against providing overt or covert support to criminal elements seeking to destabilize the country. Speaking in Maiduguri, Borno State, which has been the epicenter of Nigeria's decade-and-a-half struggle against insurgency and terrorism in the northeast, General Musa made it clear that those who engage in such
acts of sabotage do not represent any form of regional, ethnic, or religious brotherhood. Stressed that Nigerians must refrain from supporting or justifying criminal activity. Negotiate in Katsina, kí ló ṣẹlẹ̀? Ṣágbára ìjọba àpapọ̀ káwọn. Ṣé ráwọn people yìí? Wọ́n practice democracy. Practice democracy. Nǹkan tí wọ́n practice ni ṣé ráwọn ibi tí wọ́n bá ti ní emir ẹ̀sìn ni wọ́n fi ń ṣèjọba tiwọn. Torí àwọn ni àwọn ọmọ wọn máa tẹ̀lé gọ́gọ́gọ́ àti tó kàwé àti tí ò kàwé. Bí Gumi ṣe kàwé tó ṣe yẹ kó wà lẹ́yìn àwọn terrorist. Now, Minister of Defence, ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn gangan ló ká mi lára jù tẹ́ ẹ̀ láǹfààní àti gbọ́. Níbi tó ti sọ fún Gumi pé kó ṣọ́ra, kì í dẹ̀ ṣe ṣọ́ra pé ṣọ́ra pé jọ̀ọ́ má lọ́wọ́ sí ọ̀rọ̀ gbọ́ ó wọ̀nù ni ìyẹn lè wọ̀nù èèyàn ṣùgbọ́n irú wọ́ọ̀nì yẹn ṣerú àsìkò yìí ló wúlò ẹ ní sùúrù. It's long overdue, and it's because of the arrogance and thinking of infallibility of people, clerics like Gumi. They talk at government anyhow and they get away with it. But I think all that is about to end. Because if you look at it historically, Muslim clerics in the Middle East especially have always been very powerful in taking on government. But you see, they cannot prosper there because the petro state, you have the rich emirs. They don't practice our own brand of democracy. They still have their sultanate, they have their monarchy, so they keep them in check. But you see, when Ayatollah Khomeini drove away the Shah in 1979, this thing became preponderant. And in Nigeria especially, they think they are the alternative to government. Look at our politics. Look at the Muslim ticket. They use that to threaten this president every corner of the road. He is one of such people. What the Minister of Defense has said is another way of saying my enemy's friend is my enemy, or my enemy's enemy is my friend. What he has said, the thief is always a thief. I know Gumi will come out and give a philosophical answer to explain who a thief is and why he should not be. Tí Gumi bá jáde tó bá sọ̀rọ̀ pé sẹ́ kò sọ̀rọ̀ kí ni ń bá bọ̀ ibi tí orílẹ̀-èdè yìí ti negotiate tẹ́lẹ̀. Èmi rò pé ó yẹ kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu kán fọ̀rọ̀ Jonathan ṣe àríkọ́gbọ́n kán dẹ̀ wo bí wọ́n ṣe dákẹ́jẹ́ láyé Buhari. Ṣé eléyìí ló kàn wọ́n ní fún Gumi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ṣe láwọn tó wà ní ipò yẹn tẹ́lẹ̀ tí kò sí àyípadà lẹ́yìn ìkìlọ̀ ẹ máa wò ó lẹ́yìn ìgbà yẹn làwọn afẹ̀míṣòfò yìí àwọn má ṣàǹfààní yìí ní ẹ tó máa gbìnà yá o ìgbàgbọ́ tiwa ni pé lásìkò yìí kì í ṣe wọ́n ní ìlòkù scapegoat ló yẹ kí Gumi jẹ́ tí ò bá sí nǹkan míì ń bẹ tí ò bá sí awo láwo ẹ̀wà kí ló dé kí la ṣe tó fi jẹ́ wípé àwọn ẹni tá a rí dájúdájú tó ń negotiate tó ń wọlé pẹ̀lú àwọn ará bí tí òfin tẹ̀ ti pè wọ́n ní terrorist láláwọn wọ̀n. Ṣé ẹ ti ń rí báyìí? Ṣé ẹ ti ń rí báyìí? Ìtumọ̀ pé kò sí tí ó ṣẹlẹ̀. Kò jọ mí lójú. Àwọn ìlú kan ní ṣe Sanfara wọ́n láwọn ò lè táṣìírí àwọn bandits láéláé. Àwọn ò lè táṣìírí àwọn terrorist láéláé. Ǹjẹ́ kí ló dé? Wọ́n nígbà tágbára àwọn
agbófinró àti àwọn ológun orílẹ̀-èdè yìí ò ti ká wọn. Ó kúkú pè káwọn jọ máa gbé ní ìrẹ́pọ̀ tí wọ́n bá ti fà wọ́n lọ́kàn balẹ̀ pé ogun ò lè jà wọn, kàn sì máa sàn sàkọ́lẹ̀ fún wọn. Wọ́n ń san o, wọn ò táṣìírí wọn o. Àwọn ìlú yẹn ni Shinkafi, Kanturu, Jangilu àti Kanwa nípínlẹ̀ Zamfara. Wọ́n ní láyé, ẹ̀yin náà ẹ fi sábẹ́ comment section, ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣá lè blame wọn? Ṣé lọ́ ni wọ́n pa pé agbára ìjọba ò ká wọn? Ẹ dáhùn. Ẹ rí tó ṣẹlẹ̀ ní Sokoto lẹ́yìn tí Trump tó strike, Bello tọ́jí, ó kọ lẹ́tà sáwọn abúlé kan ń bẹ̀ yẹn. Kí labúlé ọ̀hún náà o ní Sokoto, ó tún ànáùnsì, ó ní kó ní kálukú wọn kó ṣe kí ni, àwọn ń bọ̀ kó máa múra lẹ̀, wọ́n sì bọ̀ wá fẹ́mi wọn ṣòfò ni nílùú tó lọ́ba tó níjòyè. Ṣágbára ìjọba ká wọn? Sọ́dà Sokoto náà ti mọ̀lá. Wọ́n ti pẹ́ kan àrókò, ó ti dàgbà apá òká mọ́. Wọ́n lẹ́ ń bá gbárò wá ní ọgbàrọ̀ lọ́wọ́n rẹ̀ lè gbé. Ṣebí ńgbà gbogbo ìlú ń pariwo, síbẹ̀síbẹ̀ náà àwọn yẹn ni Gumi sì ń sọ wípé kán máa negotiate pẹ̀lú, tó ń pè ní bandit, terrorist tó package ọkọ̀ fún tó ń pè ní bandit. Pẹ̀lú báwọn èèyàn ṣe ti jáde nínú oko, ẹ máa wò ó, àgbẹ̀ làwọn èèyàn yẹn ń ṣe o, ọ̀dọ̀ wọn wà nínú àwọn tí ń kó oúnjẹ wá o, wọ́n ti rẹ́dì láti ṣiṣẹ́ àgbẹ̀ o, ẹ máa wò wọ́n, gbogbo oúnjẹ máa tún ti bẹ̀rẹ̀ jáde o. Àwọn ẹni Minister of Defence ń wọ̀nù Gumi. Mo rántí ìlú yẹn, bóyá tí ń dá Bálè ní Ìsà local government ní Sokoto state, tí ń dá Bálè, ibẹ̀ ti tú, oníkálukú ti dẹrù tó lè dì, ó ti lọ. Ká gbà wípé àwọn Boko Haram, àwọn insurgency, àwọn bandit ló ń ṣèjọba báyìí àbí? Bàbá wa Bọ́lá Ahmed Tinubu ṣe ìmọ̀túmọ̀ ẹ mọ̀, ẹ ń ṣe bágbára yín ṣe mọ́ àbí? Òótọ́ ni, ẹ má jòmí ó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Wọn àbá yín mú kékeré, àsìkò wọ́n nìkọ́ yìí. Bàbá, gbogbo ipá tẹ́ ẹ bá ní tẹ́ ẹ lè sà pẹ̀lú àwọn orílẹ̀-èdè tí wọ́n lè ran orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ ní kẹ́ ẹ sà. Orin wọ́n Nàìjíríà, bàbá, orin yẹn ti ń sá. Bóyá lẹ mọ̀ ṣá, wọ́n Nàìjíríà ni wá, wọ́n Nàìjíríà o. Bẹ́ẹ̀ bá gbọ́n bí ifá, bẹ́ẹ̀ mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀. Bàbá Ààrẹ, Excellency, ẹ ṣọ́ra fún babaláwo tó mọ ifá yí padà. Àwọn ẹni yóò mú kékeré, wọ́n mọ̀ dàrú, wọ́n lè fún wàrà, wọ́n lè da wàrà nù. Ṣé ìwòran kan da wàrà nù mọ́ yín lórí? Bello tọ́jú ọ̀kọ́ lẹ́tà ìgbà àkọ́kọ́ kọ́ rèé tó máa lóhùn ń bọ̀ níbì kan tó dẹ̀ máa lọ pẹ̀lú gbogbo àwọn agbófinró tẹ̀ kú síbẹ̀. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Ẹ jẹ́ káràlú mọ̀, kó kálukú tètè mọ ibi tó máa gbà. Àwọn tí Sokoto ti ń dá Bálè, wọ́n ti lọ, wọ́n ti sákùn lù. Ṣé ó yẹ kí lù ú tú? Ẹ má jẹ́ lù ú tú mọ́ yín lórí. Fọ́ọ̀sì la nílò lásìkò yìí. Ẹ̀mí àwọn èèyàn ti ṣòfò tán. Ẹ má jẹ́ ká sọ̀jọba yín lẹ́nu. Wọ́n sọ ti Buhari lẹ́nu, wọ́n sọ ti Jonathan lẹ́nu. Ó yẹ kẹ́ ẹ mọ̀ pé kà làwọn ará bí. Ẹ ń lékun sí wọn, wọ́n ń léjò sí yín. Ẹ wá ń sọ pé Minister of Defence wá ń sọ pé ẹ lọ ṣọ́ra yín, ẹ má léjò sí mi o. Tẹ́ ẹ bá ti léjò sí mi, ẹ ti dọ̀tá mi o. Olúwa, kábíyèsí Olódùmarè. Wọ́n Nàìjíríà. Ọmọ Yorùbá, lórí tàbí tá a dé, ṣé best ni nǹkan tí mínísítà ṣe yẹn? Kí ló yẹ kí mínísítà ṣe gangan? Tá a bá gbà pé ìtó yẹ kan ṣe náà ṣe gẹ́gẹ́ bí ìròyìn yẹn ṣe gbé, tá a bá sì rò wípé kì í ṣe bẹ́ẹ̀, ẹ já fi sábẹ́ comment section.
a wá síbí láti wá dá wọn lẹ́bi bí ó sì pé láti wá sọ bitter truth òótọ́ tó korò ká dẹ̀ pè wọ́n sí àkíyèsí. ẹ̀yin ìjọba yìí ẹ̀yin ìjọba yìí ẹ̀yin ìjọba yìí ẹ má jẹ́ kí afẹ̀míṣòfò túlù mọ́ yín lórí. agbára yín ò ká wọn. wọn kì í dìrẹ́ bẹ̀ fún afẹ̀míṣòfò ti wà lárírí o. ẹ má jẹ́ kíkú yìí ó pa wá tán. ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá orúkọ tí ò bá wù ká máa jẹ́ àbá àjẹ́ Oòduà àbá àjẹ́ kóòtù òjíire. wọ́n ń dìrẹ́ bẹ́ẹ̀ fún Gumi. Sunday Igboho wà lẹ́yìn odi ẹnìkan wà lẹ́wọ̀n. line statement line ti Sunday Igboho sì kọjá ẹ mọ́ pa ìran mi mọ́. ṣùgbọ́n tí wọ́n wá ń dìrẹ̀ bẹ́ẹ̀ fún tí wọ́n ń wọ̀nù yìí ó ní ẹni láti kọ́ bí wọ́n ṣe ń bá àwọn apààyàn gbé kò síbi tẹ́ fẹ́ lé wọn lọ. èwo ló sànù méjèèjì? ta ló yẹ kán ti lé sẹ́yìn òdì? ta ló yẹ kán ti fòfin gbé? ta ló yẹ kó wà lẹ́wọ̀n? ta ló yẹ kí wọ́n ti dájọ́ fún nínú àwọn tá a sọ yìí? àtẹni tó wà lẹ́wọ̀n, àtẹni tó wà lẹ́yìn òdì, àtẹni tó wà nínú ìlú. ẹ̀yin ìjọba yìí ẹ ṣàánú ajé o. ó kéde ń pọ̀ jù o. àní dára Ọlọ́run á bá yín ṣe o, á bá wa tó o. wọn ò ní fi ẹ̀jẹ̀ wa ṣe tutù o. Saheed Òṣùpá kọrin kan ó ní bó o bá ní kò kàn mí a ò mẹ́ni tí ó kà tó lè kàn ní tó bá dọ̀la. àbúrò ní kàn wá. Ṣéun Agboola lórúkọ mi.